MC Alhaji Wasiu Ayinde kò sí kankan nú àwọn bàbá méjèèjì tó pàdé mi níta tí ò kí ń pọ́n mi lé kò sí. Alhaji Koko Zaria, Alhaji Sego, gbogbo wọn pátápátá ṣé bí mi ò lọ sọ́dọ̀ wọn. Ẹ̀yin tẹ́ ń lọ bẹ̀ lọ tọrọ owó, ẹ̀yin náà lẹ ń dàárín wọn rú. Orí mi kí n jókòó kí ni mo gbèjà Koko Zaria kí n wá bẹ́ MC. Àbò orí mi kí ni mo gbèjà MC kí n bú Koko Zaria. Ẹ̀yin èèyàn wa lénìí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó gbé wá orí ṣóò rẹ̀ lénìí ni ọ̀rọ̀ MC Olúọmọ, Wasiu Ayinde àti Koko Zaria. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní bàbá gidi náà jẹ́ sí òun. Ó ní òun lọ bá wọn, ó ní òun lọ tọrọ owó lọ́wọ́ wọn. Ó ní kò síbi tí wọ́n bá ti rí òun kí wọ́n má ṣe sí respect fún òun. Ó ní wọ́n máa ń respect òun ni. Ó ní òun ló tọrọ owó lọ́wọ́ wọn. Ó ní wọn ò bá òun sùn, kò sí nǹkan tí wọ́n ṣe pẹ̀lú òun. Ó ní gbogbo àwọn tí ó lọ ń tọrọ nǹkan lọ́wọ́ wọn tí wọ́n ṣe bíi pé wọ́n lóyà sí wọn. Ó ní àwọn náà ló tún da ẹ̀rín wọn rú. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó sọ̀rọ̀ gidi gan nínú fídíò yìí. Ẹ farabalẹ̀ kí ẹ wò ó gidi gan. Bẹ́ẹ̀ mi ò tọrọ nǹkan kan lọ́wọ́ wọn rí. Ẹ̀yin tẹ́ ń tọrọ, ẹ̀yin alátọrọ jẹ, ẹ̀yin lẹ tún dàárín wọn rú. Ẹ̀yin lẹ dọ̀hùn, ẹ̀yin lẹ tọ̀hún bọ̀, ẹ̀yin náà kọ́lé fún, ẹ̀yin náà ra mọ́tò fún, ẹ̀yin lẹ tún dàárín wọn rú. So ìwọ játijàti ìwọ oníbàárà ìwọ alátọrọ jẹ, ìwọ tó ń fètè helẹ̀ ńlẹ̀ kiri ló máa sọ fún mi pé Alhaji Wasiu Ayinde àbí MC Olúọmọ. Gbogbo bọ́n ṣe ń drag Alhaji Wasiu Ayinde tí ò bá dùn mọ́ ẹ, ṣó yẹ kó sọ statement yẹn. Ṣásìkò tó yẹ kó sọ statement yẹn rí. Nígbà tó lọlé wọn tán sílẹ̀kùn fún àtẹ́msí àti ké wọn, ṣé ohun tó yẹ kó fi san wọ́n nìyẹn. Even tó bá sọ lójú ẹ, ṣó yẹ kí wọ́n sọ síta. Ṣó yẹ kó tẹnu títí ẹ síta. So nígbà tó lọ sílé wọn látòdìdí ibi tó ti ń ṣòṣìbọ̀, ọ̀rọ̀ Lizzy ló lọ dálẹ̀ láì dá. Ó lọ sí Jẹ̀bú, ọ̀rọ̀ Lizzy náà ló tún lọ dálẹ̀ láì dá. Tó bá wá dọ̀rọ̀ mi lẹ̀ láì dá lójú ẹ, t'Alhaji Wasiu Ayinde dẹ̀ ń fi ẹnu àṣẹ sọ fún mi pé Lizzy ajé ọwọ́ ẹ ò ní tán. I stand with Alhaji Wasiu Ayinde and I stand with Alhaji MC Olúọmọ. I stand with all ọmọ ológo ní gbogbo àgbáyé. Wọn ò kọ́ mi pé kí n bá tí wọ́n jẹ́, kí n gbowó pántorí àtẹnu. Ìmájì ẹ̀yin tẹ́ ẹ̀ nítàn rẹ̀, ẹ̀yin olórí burúkú ẹ̀dá. Ẹ wá máa sọ fún wa pé ẹni tó ń talé tó ń talẹ̀, ẹni tí ò ní history rape, pé ẹ̀ ń gbà tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀, àwọn kan wá ń bu yín. Wọ́n máa bu yín torí ẹ̀ belong sí category mi. Èmi ń talé ẹ̀yin ṣòṣì, èmi ń talẹ̀ ẹ̀yin ṣorí burúkú. Custodian lèmi. Èmi ń ṣe báwọn ọmọ ológo ṣe máa ga. Olórí burúkú group of blackmailers yín, ẹ̀ ń ṣe báwọn ọmọ ológo ṣe máa ṣubú. We did not belong to the same category. Tẹ́mu ẹ máa ń wò yìí tẹ́ bá ń sọ pé nígbà tí mo wá mọ Lizzy, nígbà tí mò ń gbèjà ẹ, wọ́ọ̀ wo làwọn bàbá ńlá kú bàbá gbogbo yín dálẹ̀ tẹ́ ń gbèjà mi. Ẹ lè sọ̀rọ̀ tó mi ni. Àbẹ́ ẹ ní ìmọ̀ tó mi, ṣe ní òye tó mi. Àbọ̀rọ̀ dá lẹ́nu ṣáká lẹ́nu yín tó ẹnu mi. Àbí ẹ ní ẹnájì tó mi. Èwo nù pọ̀rí máa pọ́pọ̀ yálàyà yín, ṣọ̀kan pékú yálàyà yín, ọ̀run wòròrò ọ̀run wá rárá, ọ̀run ṣíyán láyé gbọ̀bẹ̀ ń dènà ọ̀run yálàyà gbogbo yín tó lè jókòó ṣe show 7 hours non-stop. Mi ò dẹ̀ bírèkì rí nínú oyún ni o, mo tọ́mọ lọ́wọ́ ni o, oyún jábọ̀ àbóyún dúró ni o, mo stand gidigba. Èwo nínú pọ̀rí máa pọ̀pọ̀ yálàyà yín ló bá mi ṣe justice for Lizzy nígbà tọ́rọ̀ dùn máa tàṣẹ ni tẹ́fi sọ pé ń gbèjà mi. Ẹ ti rí i pé ọ̀rọ̀ náà ò gbẹnu tán ní báyìí. Ẹ ti rí i pé ọ̀rọ̀ náà ò gbẹnu tán gidi gan. Lizzy sọ̀rọ̀ nínú fídíò yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ̀yin náà lérò nípa ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nípa MC Olúọmọ, Koko Zaria àti Wasiu Ayinde. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ̀yin lérò.